ẹnu máa Ísírẹ́lì wá dúpẹ́ wa. Wọ́n tó ń ṣe ìyanu, wọ́n tó wà pẹ̀lú wa, ẹnu máa Ísírẹ́lì gba ọpẹ́. Olúwa gbà yín. Jésù gba ọpẹ́. Jésù gbà yín. Wọ́n á gbogbo ògo fún àti gbogbo ọlá. Ẹnu máa Ísírẹ́lì gba ọpẹ́. Kábíyèsí gbà yín. Wọ́n á gbéga lọ́wọ́lọ́wọ́ báyìí fún ètò ńlá, fún àánú ìwọ Ọlọ́run. Jésù gba ọpẹ́ wa. Jésù gba yín wa. Ẹnu máa Ísírẹ́lì gba ọpẹ́. Ọpẹ́ la mú wá o. Ẹ̀yin la mú wá fún oore gbogbo. Ọpẹ́ la mú wá, ẹ̀yin la mú wá fún àánú gbogbo. Ọpẹ́ la mú wá, ẹ̀yin la mú wá fún oore gbogbo lórí ayé wa. Ẹnu máa Ísírẹ́lì gba ọpẹ́. Bàbá bá ṣe tọ̀ wá, Jésù jàre o. Náwó agbára rẹ̀ jáde. Náwó ògo rẹ̀ jáde. Náwó ẹwà rẹ̀ jáde. A ó sì yìn ọ́. A ó sì gbé ọ̀gá. A ó sì yìn ọ́. A ó sì gbé ọ̀gá. Láì lórúkọ Jésù Kristi. Olúwa àti olùgbàlà wa. Àmín. Àwọn ọlọ́run tó lọ Jésù fún oore ọ̀fẹ́ yìí. Ẹ ká dúpẹ́ lọ́wọ́ Jésù. Ẹ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ ńlá èyí tí Ọlọ́run fún wa. Ẹ ká dúpẹ́ fún ọ̀rọ̀ rẹ̀ tí wá sí ìmúṣẹ lórí ayé wa. Ẹnu máa Ísírẹ́lì ò ṣe o. Ẹnu máa Ísírẹ́lì ò ṣe o. Ẹnu máa Ísírẹ́lì àyàn o. Ẹnu máa Ísírẹ́lì àgbé ọ̀gá. Ẹ ká lọ́wọ́ Ọlọ́run, ẹ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí. Èyí tó ń ṣe ìyanu ayé wa. Èyí tó ń ṣe ìyanu ilé wa. Ẹ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́. Jésù ṣe o. Jésù ṣe o. Olùgbàlà ó ṣe. Olùgbàlà yìn ọ́. Olọ́pẹ́ yẹ wọ́n nìyẹn. Wọ́n ní gbogbo ògo yẹ. Atóbi jù ńlá ó ṣe o. Fún ara ńlá yìí tó ṣe inú ayé wa. Fún ohun ńlá èyí tí ìwọ Ọlọ́run ṣe lọ́wọ́lọ́wọ́. Ẹ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí. Olùgbàlà ó ṣe o. 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 Olùgbàlà á yìn ọ́. Ọlọ́run á yìn ọ́ fún oore rẹ̀ lórí ayé wa sẹ́. Ẹnu máa Ísírẹ́lì á yìn ọ́. Ẹnu máa Ísírẹ́lì á yìn ọ́ fún àánú ńlá, fún ògo àtẹwà rẹ̀. Olùgbàlà ó ṣe o. Olùgbàlà á yìn ọ́ fún oore ńlá. Wọ́n bẹ̀rẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí. Bẹ́ẹ̀ kò fẹ̀mí ìmoore hàn níwájú Olúwa. Bẹ́ẹ̀ kò fẹ̀mí ìmoore hàn níwájú rẹ̀ sẹ́. Ọba tó gbà ọ́ lọ́wọ́ ẹkún. Èyí tó gbà ọ́ lọ́wọ́ òṣè. Ọba tí òjòjú tì ọ́. Bó ṣe o. Ó ṣe lórí ayé mi. Ẹ̀mọ́ ó ṣe o. Ó ṣe lórí iṣẹ́ mi. Ẹ̀mọ́ ó ṣe o. Ó ṣe lórí ilé mi. Jésù ṣe. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí. Ọlọ́run máa ṣe o. Ọlọ́run máa ṣe o. Ọlọ́run máa ṣe o. Ẹnu máa Ísírẹ́lì àgbé ọ̀gá. Ẹnu máa Ísírẹ́lì àfọpẹ́ fún ọ. Ẹnu máa Ísírẹ́lì àgbé ọ̀gá. Ẹnu máa Ísírẹ́lì àfi ọpẹ́ fún ọ. Fún oore ńlá, fún àánú ńlá, fún ààbò rẹ̀ lórí ayé wa. Dúpẹ́ 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 dúpẹ́. Dúpẹ́ 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 dúpẹ́. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí. Olùgbàlà ó ṣe o. Olùgbàlà ó ṣe o. Olùgbàlà á yìn ọ́. Olùgbàlà ó ṣe o. Olùgbàlà á fi ọpẹ́ fún ọ. Olùgbàlà ó ṣe o. Dúpẹ́ oore gbogbo. Dúpẹ́ àánú rẹ̀ gbogbo. Dúpẹ́ oore gbogbo. Jésù ṣe. Jésù ṣe. Jésù ṣe. Jésù ṣe. Olùgbàlà ó ṣe o. Olùgbàlà ó ṣe o. Olùgbàlà ó ṣe o. Ẹnu máa Ísírẹ́lì ó ṣe o. Olùgbàlà ó ṣe o. Ẹnu máa Ísírẹ́lì ó ṣe o. Olùgbàlà ó ṣe o. Jésù ṣe. Fún oore ńlá, fún àánú. Jésù ṣe. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí.
ọba tí òjò bàjẹ́, ọba tí òjò dàrú, ó náà fẹ́ ká fi ọpẹ́ fún. Jésù ṣe, Olùgbàlà ló ṣe, dúpẹ́ fún orí ńlá lórí ilé wa, orí ńlá lórí ayé ọmọ wa, lórí iṣẹ́ wa gbogbo, lórí ọ̀nà wa gbogbo. Olùgbàlà ló ṣe wọn, dúpẹ́ fún àánú tó pọ̀ bí yanrìn, èyí tá à ń gbà lójoojúmọ́. Dúpẹ́ fún àánú Ọlọ́run lórí ayé rẹ. Olùgbàlà ló ṣe, ẹni máa ń sọ ló ṣe o. Jésù ṣe, Lion of Judah, we thank you. King of kings, we exalt you. Lord of lords, we honor you. Thank him. Lift a voice and bless him. Lift a voice and honor him. Dúpẹ́ orí gbogbo, fẹ̀mí ìmoore níwájú Ọlọ́run. Jésù ṣe, Olùgbàlà ló ṣe o. Wo ni mo mú ọpẹ́ mi wá fún? Ta ló yẹ kó tún gbé ga bí kò ń ṣe òun? Ẹ ká dúpẹ́ fún ara náà. Let's exalt him. Let's magnify the Lord. Ẹni máa Ísírẹ́lì ó máa ṣe o. Ẹni máa Ísírẹ́lì ó ṣe. Ẹni máa Ísírẹ́lì á yìn ọ́. Ẹni máa Ísírẹ́lì á fi ọpẹ́ fún ọ. Bẹ́ẹ̀ kó dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí. Bẹ́ẹ̀ kó gbé Ọlọ́run ga. Bẹ́ẹ̀ kó yìn. Bẹ́ẹ̀ kó gbé gàṣẹ. Bẹ́ẹ̀ kó dúpẹ́ lọ́wọ́ rẹ̀ fún oore ọ̀fẹ́. Bẹ́ẹ̀ kó gbé ga. Bẹ́ẹ̀ kó dúpẹ́ lọ́wọ́ rẹ̀ fún àánú ńlá. Bẹ́ẹ̀ kó dúpẹ́ lọ́wọ́ rẹ̀ fún ògo àtẹwà rẹ̀. Tó ṣe bàbá. Olùgbàlà ló máa ṣe. 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 Ọlọ́run á yìn ọ́. Ọlọ́run á yìn ọ́. Ọlọ́run á yìn ọ́. Ọlọ́run á yìn ọ́. Ọlọ́run á fi ọpẹ́ fún ọ. Ọlọ́run á fi ìyìn fún ọ. Ọlọ́run á gbé ọ̀gá. Ọlọ́run á dúpẹ́ lọ́wọ́ rẹ fún oore ọ̀fẹ́ ńlá, fọwọ́ agbára rẹ, fọwọ́ ògo rẹ, fọwọ́ ẹwà rẹ. Jésù ṣe, Olùgbàlà ló ṣe, ẹni máa Ísírẹ́lì ó ṣe. Gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi, Olúwa wa. Bẹ́ẹ̀ ká tún dúpẹ́ fún oore ńlá. Let's thank him for the great goodness again. Fún ohun tí ọ̀rọ̀ tó ti ṣe inú ayé wa. For what he has done in our life. Ọlọ́run fẹ́ ká jẹ́ ẹni tó mọ orí gbogbo ọ̀rọ̀. God wants us to be someone who appreciates the ramifications of life. Ká mọ orí rẹ̀ lórí ayé wa. We should know his goodness upon our life. Orí Ọlọ́run ní gbogbo ayé ní ọ̀nà wa. For all his goodness upon our journey in life. Mo fẹ́ ká dúpẹ́ orí yìí. Let's thank him for once. Ọlọ́run mo dúpẹ́ orí ńlá tó ń ṣe náà. Father, I thank you for just great thing you are doing in my life. Mo fẹ́ ká ronú jinlẹ̀ ká wo tó ti ṣe yìí. I want us to think deep and know what he has done. Ohun tó fẹ́ ká mú wá síwájú òun ni. That is what he wants us to bring to his presence. Ohun tó yẹ ká ronú jinlẹ̀ láti fi ọpẹ́ fún padà. We must think deeply to give him and appreciate him again. Ká fi ọpẹ́ fún Olúwa. We should appreciate God Nítorí pé ó ṣeun. for his good. Torí àánú rẹ̀ tó láìláì. For his mercy endureth forever. Ẹ̀ẹ́dọ́ náà mo fẹ́ ká dá ọpẹ́ yẹn padà fún That Ọlọ́run. is the person I want us to return the glory back Pé unto. ìwọ ló abániṣe o. That God, you are the one doing it for me. Ìwọ ló dúró tì wá. You are the one that stands with me. Ìwọ ni kò jẹ́ ó bàjẹ́. You are the one that makes it not to be bad for me. Ìwọ ló pa wá mọ́. You are the one that keeps us Lọ́wọ́ ewu gbogbo. from every day evil. A ó sùn aṣojú jí láàárọ̀ yìí. We sleep and we are waking. We have awoke again, Ojú náà rí tí wọ́n bá wá. and we are here now for good. Bẹ́ẹ̀ ká dúpẹ́ fún oore ọ̀fẹ́ yìí o. Let's thank him for this grace. Ẹni máa Ísírẹ́lì mo yìn ọ́. That the Holy One of Israel, I praise you. Ẹni máa Ísírẹ́lì mo gbé ọ̀gá. The Holy One of Israel, I exalt you. Fún àǹfààní látò fún For mi. this opportunity you have given unto Fún me. oore ọ̀fẹ́ tí mo rí gbà yìí. For this grace you have given unto me. Fọwọ́ agbára ògo rẹ̀ For lórí the ayé. powerful hands you have given unto me. Ẹ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Let's bẹ́ẹ̀. thank this God. Ẹ ká dá ọpẹ́ yẹn padà. Let's return glory back unto Ẹ him. ká fi ìyìn fún Ọlọ́run. Let's give praise unto Ẹni him. máa Ísírẹ́lì ó ṣe The o. Holy One of Israel, I thank Ẹni you. máa Ísírẹ́lì ó máa ṣe The o. Holy One of Israel, I thank you. Ẹni máa Ísírẹ́lì ó máa ṣe The o. Holy One of Israel, I thank you. Ẹni máa Ísírẹ́lì á yìn The ọ́. Holy One of Israel, we praise Ẹni you. máa Ísírẹ́lì á gbé The Holy ọ̀gá. One of Israel, we exalt Fún you oore ọ̀fẹ́ ńlá. for your grace, Fún oore ọ̀fẹ́ ńlá. for your grace, Fún oore ọ̀fẹ́ ńlá. for your grace, Fún oore ọ̀fẹ́ for ńlá. your great grace, Fún iṣẹ́ ìyanu. for your wonderful works. Olúwa ló máa ṣe o. Savior, thank you Fún iṣẹ́ ìyanu rẹ̀ for your wonderful works lórí ayé mi. upon my life, Fún iṣẹ́ ìyanu for your rẹ̀ wonderful works lórí ayé ọmọ mi. upon the life of my children, Lórí ọ̀nà mi. upon my journey.
dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bẹ́ẹ̀. Thank this God. Bẹ́ẹ̀ sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Start thanking him now. Bẹ́ẹ̀ sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Start thanking him now. Bẹ́ẹ̀ sì dúpẹ́ lọ́wọ́ Start Ọlọ́run. thanking him now. Bẹ́ẹ̀ sì fi ọpẹ́ fún Ọlọ́run. Start giving him praise. Ọlọ́run ó ṣeun. The Lord thank you. Ọlọ́run ó ṣeun. The Lord thank you. Jésù ó ṣeun. Jesus thank you. Ọlọ́run bá ló ṣe lórí ayé mi. God will thank you over my life. Dúpẹ́ 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 Yes, thank dúpẹ́ you. dúpẹ́ dúpẹ́ dúpẹ́. Fẹ́ ká fi ọkàn orí yẹn hàn sí Ọlọ́run. Let's show him our appreciation that Jesus thank you. Dúà lórúkọ Jésù Kristi Olúwa wa. Amen. Sátánì kò fẹ́ ká jẹ́ ọlọ́pàá. Devil does not want us to be a grateful person. Bẹ́ẹ̀ ni olùdó fi ń gbógun ti ìyẹn tó tó ń gbógun ti ìṣeré. And that is why he waged war against all our goods in Ká má life. bàa ní ọpẹ́ kankan sí So that we Ọlọ́run. can not have man to praise him. Ọ̀sọ́ mọ ohun tí Ọlọ́run fẹ́. Because he know what God wants. Ó sì mọ ohun tí Ọlọ́run béèrè lọ́wọ́ And wa. he know what God is requesting from Wọ́n us. mọ̀ pé Ọlọ́run fẹ́ ọpẹ́ yẹn. He knows that God wants that thanksgiving. So inú kékeré tó ṣe fún ọ. From that small thing he has done, Má tẹ̀ tí ro látò ń béèrè do yẹn. not think of that big one. Inú kékeré tó lè ṣe fún ló fi gba ọpẹ́ ló fi gba But ohun that ìdánù small náà yẹn. one is doing, that is when he has Inú kékeré tó ló máa fẹ́ dúpẹ́. that is. Gbé àwọn dúpẹ́ fún o tiẹ̀ jí mi láyọ̀. But thank you for waking me up. Mo fẹ́ pé o tiẹ̀ jẹun wà láàyè. Thank you for making me to be Ó alive. jẹ́ pé bẹ́ẹ̀ pé oṣù máṣẹ́ yẹn wá mọ́ ọmọ yẹn. Even though you are still looking for a way forward. Ṣùgbọ́n ohun tí ó ṣe yẹn ni a fi jẹ́ But ọlọ́gbọ́n. what he has done, you should make it to be Òun known. náà ló yóò wá la ọ̀nà ògùn And fún that ayé is how wa. another way will not be open for you. Ẹ wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run alààyè. Thank this living God. Pé ẹni máa ń ṣọ́ That lóṣù. the Holy One of Israel, thank you. Ẹni máa ń ṣọ́ The lóṣù. Holy One of Israel, thank you. Ẹni máa ń ṣọ́ The lóṣù. Holy One of Israel, thank you. Olùgbà ló máa ṣe. My Savior, thank you. Olùgbà ló ṣe. My Savior, thank you. Olùgbà ló ṣe. My Savior, thank Ọlọ́run you. mo dá ọpẹ́ padà. God, I'm returning glory back Mo unto yàn you. nínú ayé àwọn Lord, ọmọ. I'm praising over my children. Mo yàn lórí ayé mi. Lord, I'm praising you over my life. Ìwọ ló dúró tì mí. You are the one that stands with me. Ìwọ ló jò ó bàjẹ́. You are the one that made it not to be bad for me. You Ìwọ ló jẹ́ káyé bí are the ọ̀pẹ. one to make people not rejoicing Ìwọ ló over jẹ́ me. kí ẹ̀gàn mú mi. You are not one that want people not to ridicule. Olùgbà ló ṣe. My Savior, thank you. Olùgbà ló ṣe. 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 Savior, thank you. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Thank this living God. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Thank this living God. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Thank this God. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Thank this God. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Thank this God. Jésù ṣe o. Jesus, thank you. Wọ́n yàn o, Ọlọ́run mi o. Wọ́n yàn o, Ẹlẹ́dàá mi o. Ara ni màá sì règùn, ó yàn bàbá. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bẹ́ẹ̀. Thank this God like that. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bẹ́ẹ̀. Thank this God like that. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bẹ́ẹ̀. Thank this God like that. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bẹ́ẹ̀. Thank this God. Dúpẹ́ lọ́wọ́ Jésù fún Thank ọdún you, ṣe. Jesus, for what he's doing. Dúpẹ́ fún ìyanu tó ń Thank you for the miracle he's coming for. Dúpẹ́ fún owó ògbó tó fi Thank you for the glorious land he's going to use to touch you. Dúpẹ́ fún owó ẹwà rẹ̀. Thank you for his beauty over your life. Dúpẹ́ fún tí ó ṣe. Thank you for what he's going to do. Dúpẹ́ fún tó ń dáwọ́ lẹ̀. Thank you for what he has already Dúpẹ́ started. yóò mú ìtìjú rẹ̀ kọ́. Because he's going to take away your shame. Dúpẹ́ yóò mú ẹ̀gàn ráyè He's going rẹ̀ to take away your shame. Dúpẹ́ yóò sọ ohun agbára Thank you for, because he's going to show you great things. Dúpẹ́ yóò nà ọ́ agbára sórí ilé. Because he's going to give you powerful hands. Pé Jésù mà ṣe o. And Jesus, thank you. Jésù ṣe o. Jesus, thank you. Jésù ṣe o. Jesus, thank you. Jésù ṣe o. Jesus, thank you. Wọ́n ní ìyanu mi You sọ. are my wonders. Ìwọ ògo mi. You are my wonders. Ìwọ ògo mi. You are my glory. Ìwọ ẹwà mi. You are my beauty. Ìwọ ìyanu mi. You are my beauty. Jésù mà ṣe o. Jesus, thank you. Jésù 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 ṣe o. Jesus, thank you. Gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Amen. Wọ́n yàn o, Ọlọ́run mi o. Wọ́n yàn o, Ẹlẹ́dàá mi o. Adáni àsì lè dùn lórí ọ̀bàbà. Wọ́n yàn o, Ọlọ́run mi o. Wọ́n yàn o, Ẹlẹ́dàá mi o. Adáni àsì lè dùn lórí ọ̀bàbà. Wọ́n yàn o, Ọlọ́run mi o. Wọ́n yàn o, Ẹlẹ́dàá mi o. Adáni àsì lè dùn lórí ọ̀bàbà.
I want you to thank this God. Ìwọ ló yẹ, ìwọ ló yẹ, ìwọ ló yẹ láti gba ògo. Ìwọ ló yẹ láti ìwọ ló yẹ láti gba ìwọ ló yẹ, kábíyèsí. Ìwọ ló yẹ láti gba ògo. Ìwọ ló yẹ láti ọwọ́ rẹ̀ là abániṣe wò kábíyèsí ńlá olódùmarè bàbá ọlọ́run bàbá tí ń tọ́jú ẹ̀ lọ́wọ́ ọba tó ń ṣàánú ayé ẹni bàbá. Ọlọ́run ńlá aláàánú ńlá mi. Bàbá ìwọ ló yẹ, ìwọ ló yẹ o, ìwọ ló yẹ láti gba ògo. Bàbá ìwọ ló yẹ, bàbá ìwọ ló yẹ, ìwọ ló yẹ láti gba ògo. Kábíyèsí o ṣé bàbá ìwọ ló yẹ, olódùmarè ìwọ ló yẹ. Ìwọ ló yẹ láti gba ògo. Ìwọ ló yẹ, ìwọ ló yẹ láti gba ògo. Mo fẹ́ kó dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run aláyé. Aláàánú rẹ̀ kábíyèsí.
yìí. Shine this living God. Olùlànà fún ọ. He's the one that opened doors for me. Jésù ṣe olórí ayé Jesus, mi. thank you over my life. Ìwọ aláàánú mi olórí ọ̀fẹ́. Never saw the one. Jésù ṣe o. Jesus, thank you. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí. Thank this God. Ọba tí òjò bàjẹ́ báyìí ṣe rò. God who has not made things to be the way we want Ọ̀pọ̀lọpọ̀ for ọgbà you. mi, ayé fẹ́ kó burú ju bá a ṣe rò lọ. People want it to be so hard for you. Ayé fẹ́ kó dàrú yányányá. People want everything to scatter for Ayé you. ò tẹ̀ fẹ́ kó rójú tiẹ̀. You don't even want to have solution. Ayé ò tẹ̀ fẹ́ kó rọ́nà gbégbà. You don't even want to have solution for Orí it. tó wà lónìí wọn tiẹ̀ fẹ́ kó gbóòórùn Where you rẹ̀. are today, they don't even want Orí ọ̀fẹ́ ṣe fún ọ. But God's grace. Lórí tó mọ̀ pé à ń fẹ́ ohun mìíràn lọ́wọ́ Lord, we Ọlọ́run. want to do another things from you. Ṣùgbọ́n kọ́ dúpẹ́ bí tó wà yìí. But thank Him for where you Orí are. àbá Sátánì ojú yẹn lọ fún ayé wa. What the thought of saying the devil is better than Ọlọ́run ló gbà wá. It's God that saved us. Ọlọ́run ló kó wa yọ lọ́wọ́ It's gbogbo. God that saves us. Jésù ṣe o. Jesus, thank you. Jésù ṣe o. Jesus, thank you. Jésù ṣe o. Jesus, thank you. Àfihàn fún Jésù. Gbé ìrànlọ́wọ́ mìíràn bí kò ṣe yìí. Gbogbo mọ́tò gbòmí bóyá ń gbà fún Jésù ọba tó gbà ọ́ lọ́wọ́ ẹ̀kú Thank yìí. Jesus who saves you from this whipping. Bá tí ò jẹ́ ká yé ọyọ̀. One who has not made people to rejoice over you. Lórí ipò tó wà sẹ́yìn. Thank Him for that position you are. Báwo bí tó wà lónìí. Thank Him for where you are today. Ọba tí òjò burú. The one who has not made things to be right for you. Níjọ́ ọ̀tá fẹ́ kó burú ju báyìí The lọ. enemy wants everything to be right for you. Ọlọ́run ni ò gbà fún wọn. It's God that didn't allow that. Ọ̀tá fẹ́ yọ̀ wá. Enemy wants to rejoice. Ọlọ́run òun náà ni ò jẹ́. It's God that didn't allow. Ẹ ká dúpẹ́ fún ìpèsè ńlá. Let's thank Him for that great provision. Nǹkan mìíràn tí Ọlọ́run ṣe fún wa kò ṣe ẹlòmíì. There are things that God did for you that He didn't do for someone Ẹ ká else. dúpẹ́ oore ó ṣe àánú fún wa. Let's thank Him for what He has done. Ọ̀pọ̀lọpọ̀ ìwọ́n tẹ̀ ṣe rí ẹ̀ẹ̀kan gbé àmọ́. You are still having more songs to rejoice over. Ẹlòmíràn kan ò tiẹ̀ rí nǹkan gbé àmọ́. Some people don't even have anything to rejoice over Làtọ́. at all. Bẹ́ẹ̀ ṣùgbọ́n orí ọ̀fẹ́ ni. But God's grace saves you. Tọ́nà ò bá ṣe fún wa tá a lè mú ni. If God didn't do it for you, there's nothing you can Kí do. ni ẹ̀fẹ́ ṣe fún Ọlọ́run? There's nothing you can do. Bíbélì sọ pé kí
kí ni amọ̀kòkò kí ló fẹ́ sọ fún Ọlọ́run kí ló fẹ́ ṣe. Bible says, what can the mortal maker do? Pé kí ló fẹ́ bí kí ló tó bá sọ pé òun ò ṣe fún ẹ kí lọ́dọ̀ tó bá gbàgbọ́ tó bá ń gbọ́ tá a fẹ́ ṣe. If he says it's not doing it, there's nothing you can do. Mi dẹ̀ dáhùn kò sẹ́ni tó máa mú Ọlọ́run fún ẹni There's lè. nothing God can do for you. Òun ló ní wá ó lè tó bá wò ó lè fi wá ṣe. He can do whatever he wants with you. Lára ẹgbẹ́ kò ń ṣe Ọlọ́run àwa kọ́ la fi jẹ́ Ọlọ́run ṣé wo ló fi mí jẹ́ Ọlọ́run ni. If you say it's not God, Ọlọ́run ju ènìyàn lọ. God is more than human. Ṣùgbọ́n aláàánú ni. But he's a great, Ṣùgbọ́n olóore ọ̀fẹ́ ńlá ni. a merciful Ẹ God. ká dúpẹ́ oore níwájú rẹ̀ ṣẹ́ o. Let's thank him for what he has done. Kò ṣeé bájà kò ṣeé bá bínú. You cannot fight with him. Olóògùn jù nù Ọlọ́run kò ṣeé bájà. God, you cannot fight with him. Mi ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń dó ló máa ṣe. Ọ̀pọ̀lọpọ̀ tó ń dó. Ẹgbẹ̀ lọ́wọ́ Elijah dáadáa lọ́wọ́ rẹ̀. Ask Elijah. Olóòwò ti sún òun. He said Olóòwò nìkan lòun wà bí. He said he's the Ọlọ́run only ní one. kò wọ nìkan kọ́ ló wà. Mo ní 7,000 tó sì dúró jẹ́ pé wọ́n dúró déédéé. Èso kò wọ nìkan kan. And God says you are not the Fẹ́ ká dúpẹ́ oore ńlá yìí. I want to thank you. Ọlọ́run ò ṣe olórí ayé mi. And Lord, thank you over my Ọlọ́run ò ṣe olórí iṣẹ́ mi. Lord, thank you over my job. Dúà lórúkọ Jésù Kristi. Olúwa wá. Amen. Ẹ ká sọ fún Ọlọ́run dájú. Let's thank the Lord. Mo ti ṣẹ̀ sí ọ. This is what I've seen. Èyí tí mo gbé ẹlẹ́ṣẹ̀ lé mi Because I yìí. know I'm a sinner. Mo tọ̀ wá láàárọ̀ yìí. Lord, I've sinned. I come unto you this Olúwa morning. dárí ẹ̀ṣẹ̀ mi jì Lord, mí. have mercy upon me. Gbogbo ẹ̀ṣẹ̀ mi pátá. Lord, all my sin. Gbogbo ẹ̀ṣẹ̀ mi níwájú ẹ̀. All my sin. Gbogbo ẹ̀ṣẹ̀ mi níwájú All Ọlọ́run. my sin before you. Mo ṣẹ̀ sí ọ. I've sinned against you. Mo sì mọ̀ bẹ́ẹ̀. I know. Ọlọ́run mo ṣẹ̀ sí ọ. Lord, I sin. Mo mọ̀ bẹ́ẹ̀. And I know. Mo ṣẹ̀ sí ọ̀rọ̀ rẹ. Lord, I sinned against Mo you. mọ ẹ̀ṣẹ̀ mi bí ẹ̀ṣẹ̀ I know lónìí. myself as a sinner. Kò sọ fún Ọlọ́run pé Ọlọ́run mo mọ ẹ̀ṣẹ̀ mi gẹ́gẹ́ bí I ẹ̀ṣẹ̀ know lónìí. myself as a sinner. Mo mọ ìṣe mi, mo mọ ìwà I mi. know my heart. Mo mọ̀ kí kò tó I know that it's not fún tó enough béèrè. for what you requested for. Ọlọ́run ṣàánú fún mi. Lord, have mercy upon me. Ìmí ẹlẹ́ṣẹ̀ yìí. I am a sinner. Mo mọ̀ bẹ́ẹ̀ pé ẹlẹ́ṣẹ̀ ni. I know that I'm a Mo mọ̀ kí sinner. mo ṣẹ̀ sí ọ. I know that I've sinned against Mo you. mọ̀ bẹ́ẹ̀ mo mọ̀ nínú ṣe pé mo ṣẹ̀ I sí know ọ. that I've sinned against Mo you. mọ̀ kí mi ṣe tó níwájú I know ìlú I'm lọ. not enough before Ó you. mọ̀ mí ò sì mọ̀ mí. You know me and you know me. Ọlọ́run mọ̀ ọ́. God knows you. Ọlọ́run mọ èrò ọkàn wa ilé tá a ti ẹ̀sọ́ jáde. Ọlọ́run mọ̀. God knows Ilé you. tá à ń ronú ọkàn. Ọlọ́run mọ̀. The one you are Ẹ̀sùn kò ṣe farapamọ́ fún. There's nothing you Ìgbé can kí n jẹ́wọ́ ara ẹ̀ níwájú do ẹ̀. for you to Ọlọ́run ẹlẹ́ṣẹ̀ ni mí o. Lord, I know myself. Wọ́n mọ ẹ̀ṣẹ̀ ni ó mọ èrò Lord, I ọkàn know mi. myself as a sinner. Olúwa Lord, dáríjì forgive mi. me. Olúwa dáríjì Lord, mi. forgive 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 me. Dáríjì mi kó mú ẹ̀ṣẹ̀ náà kó. Forgive me and take Kó me wá fún mi ní that ẹ̀mí rẹ. and give me your Olúwa heart. dáríjì mi kó mú ìwà èrò náà kúrò. God, take that Kó away wá that fún mi and ní èrò tìwọ give me your Ọlọ́run. heart. Olúwa dáríjì mi kó mú ìṣe náà Lord, kúrò láyé forgive mi. me and take away Kó wá that fún mi ní ìṣe tiẹ̀. and give me your heart. Láti lọ kí ọkàn mi bẹ̀rẹ̀ sí tẹrí So bá. that my heart should be bound Láti lọ kí n bẹ̀rẹ̀ sí gbọ́ràn sí so ìwọ that I can Ọlọ́run. start telling to Ẹ pe you. orúkọ Jésù dáadáa. Call upon the name of Ọlọ́run Jesus. dáríjì mi. Lord, forgive me. Èmi ẹlẹ́ṣẹ̀ As a yìí. sinner. Èmi tí mi yẹ láti tọ̀ ọ́ And wá. what was the coming unto Èmi tí you? mi yẹ láti ké pè And what ọ́. was the calling upon Èmi tí you? mi yẹ láti gbé ohùn mi sókè sí And ìwọ what was the calling Ọlọ́run. upon your name? Ṣùgbọ́n dárí ẹ̀ṣẹ̀ mi jì Forgive me mí. my sin. Èmi ẹlẹ́ṣẹ̀ As a yìí. sinner. Gbọ́ àdúrà láì lórúkọ Jésù Kristi Olúwa wá. Amen. Ó ní bẹ́ẹ̀ pé ìdáríjì wà lọ́wọ́ Ọlọ́run. God says forgiveness is with God. Ó ní ìdáríjì wà lọ́wọ́ Ọlọ́run. He said forgiveness is with Ó God. ní kí a lè máa bẹ̀rù rẹ̀. So that we can fear Him. Ìdáríjì ó wà lọ́wọ́ Ọlọ́run. Fear, the forgiveness is from Ìdí ni God. pé kí èèyàn lè bẹ̀rù Ọlọ́run. So that you can fear God. Sátánì ní ìjọba òkùnkùn no forgiveness ń bẹ o. In the kingdom of darkness, there's no forgiveness. Àṣìṣe ìyá ni. They are looking for your mistakes. Ní ìjọba ẹlọ́bì láwọn tó wà náà ìyá ni kò sí pé o ṣe kíní kan á darí di a. Any mistake there will lead to Ẹni sorrow. tó bá ṣìṣe ń bẹ nǹkan bá nu. Once there is any misdeed, there is going, you're going to be punished for it. Ṣùgbọ́n ní ìjọba Jésù ó ní ìdáríjì ń bẹ lọ́wọ́ Ọlọ́run. He said forgiveness is with God. Ó ní kí a lè máa bẹ̀rù ẹ̀. So that we can fear Him. Pé mo ṣe tó wájú ẹ̀ o tún dáríjì mí. That despite all my evil actions, Ẹ̀yin náà ìwò kàtà ti ṣe náà. look at what you have done. Lókà kùn nǹkan tó ń ṣe. Everybody knows what He has done. Wá ó ń bèrè pé Ọlọ́run yóò tún wá lọ́rọ̀ láti bínú. God now says this God is reluctant to anger. Ọlọ́run èèyàn kí ni dé iṣẹ́ Ọlọ́run kó dé fún ìgbà tí He doesn't just slap you anyhow. kó fún káfà. No, ó mọ̀ á bá wa wí pé kó tó ń ṣe yóò dáná kó tó ń ṣe yìí má ṣe mọ̀ ọ̀yẹn kó tó bínú ó lọ́ra Ọlọ́run kan dé ṣùgbọ́n Sátánì
one mistake blow lórí mi. One mistake with devil is just a blow. Ohun tí Ọlọ́run torí pé aláàánú ni Ọlọ́run. God is a merciful God. Ẹni ọ̀pọ̀lọpọ̀ la máa ń take àánú yẹn for granted. Some of us take that love for granted. Ọlọ́run náà understand mi náà. Ọlọ́run àdáríjì mi kò ṣe. Lóòótọ́ yóò dáríjì ẹgbà tó bá ṣe. Ṣùgbọ́n èyí kì í fọwọ́ pa ìdá ẹ̀ lójú. You don't just rub his ẹ̀kọ́ Jésù. Ó yá fún mi ní agbára láti borí ẹ̀ṣẹ̀ náà. Give me power to overcome sin. Ó lọ fún mi ní agbára láti borí ẹ̀ṣẹ̀ náà. Give me power to overcome sin. Agbára tí mi fi ń ṣẹ̀ sí ìwọ Ọlọ́run The mọ́. power not to sin against Oore you. ọ̀fẹ́ tí mi fi ń ṣẹ̀ mọ́. Grace not to sin against you. Ẹ̀mí rẹ̀ tí ń darí ọkàn ẹni. The Holy Spirit that directs Ẹ̀mí my rẹ̀ heart. tó ń tọ́ni sọ́nà. The Holy Spirit that Ó yá fi fún ayé mi. Lord give it unto me. Olúwa ràn mí lọ́wọ́ láti jẹ́ kí n bẹ̀rẹ̀ sí gbọ́dọ̀ sí ẹ̀mí Help mọ́. me so that I can Ẹ̀mí mọ́ tó fún mi. The Spirit you giving unto Ẹ̀mí me. mọ́ tó fún mi. The Spirit you have given unto Fún mi ní me. oore ọ̀fẹ́ láti gbọ́ràn sí. Give me grace to listen Ẹ̀mí to mọ́ you. tó fún mi. The Spirit you have given Olúwa unto fún me. mi ní agbára láti gbọ́ràn sí. Give me power to Olúwa ràn mí lọ́wọ́ kí n máa gbọ́ràn sí ẹ̀mí help mọ́. me so that I can listen to the Holy Olúwa ràn Spirit. mí lọ́wọ́ láti máa gbọ́ràn sí Lord ẹ̀mí help mọ́. me to listen to your Holy Spirit. Olúwa ràn mí lọ́wọ́ láti máa tẹríba fún ẹ̀mí Lord mọ́. give me power to bow down Olúwa ràn to mí lọ́wọ́ láti you. máa ṣèfẹ́ ẹ̀mí mọ́. Lord give me spirit to Olúwa ràn mí lọ́wọ́ láti máa ṣèfẹ́ ẹ̀mí mọ́. give me spirit to do your Olúwa will. fún mi lágbára láti máa ṣèfẹ́ ẹ̀mí mọ́. Give me spirit to do your Dúà will. dúà lórúkọ Jésù Kristi Olúwa wa. Amen. Olùkọ́rọ̀pọ̀lọ̀ wọ́n ṣe gbà. Pásítọ̀ kí ló dé? Èyí ò tí lẹ̀ mí mọ́. Some said no have the Holy Spirit. Gbà ntí mi tí ní tẹ́ ní kí n máa kò sí ẹni tí ò ní. Everybody has. Ẹni tó bá ti gba Jésù Olúwa tó lùgbàlà. Whosoever believe in Jesus. Nígbà tó bá sọ pé Jésù Olúwa tó lùgbàlà rẹ láti inú Your ọkàn Savior. and you are saying it from your heart. Ẹ̀mí yẹn á wọnú ọkàn rẹ wá. Let him to come out to you. So kò sẹ́ni tó ní mọ́ gbogbo. There is no one that doesn't have Sọ̀rọ̀ the káràmọ́dé ń bẹ̀. There is no one that doesn't have that Holy Ògùn Spirit. sọ̀rọ̀ kẹ̀kẹ́ ẹ̀mí mọ́. Once I declare you as my personal saviour and you say it from your heart láti inú ọkàn. Once you declare Jesus as your Lord and personal Ẹ̀mí Savior, máa wọnú ọkàn that rẹ Holy wá. Spirit comes immediately. Torí òun ló lè ràn ẹ́ lọ́wọ́. Is the one Ṣùgbọ́n that tó wá yàtọ̀ ni pé gbígbọ́ràn sí ẹ̀mí mọ́ yẹn wá ni. Now listening to that Holy Spirit is another thing. The way you work with it ló máa dàbẹ́ pé ó ṣiṣẹ́ dáadáa nínú ayé rẹ. It's going to determine the way you work with it will be the way it's going to Bí ẹ̀ work. bá ṣe wá fi àyè gbà á ló mọ̀ náà wá fẹ̀ afẹ́ ẹ̀ o. Ṣùgbọ́n ní ìbá fàyè gbà kékeré á wà kékeré bẹ́ẹ̀ náà torí kò kì í já pátá. If you give him small chances, it's going to be there. So àyè tí èèyàn bá fún ládàbẹ́ pé àwọn kan wọ́n gbé náà sórí kò sí nǹkan kan ìwọ náà tó bá fún láyè iná wà nù rẹ náà. If you give him that chance, there is that spirit in you. Ò bẹ́ẹ̀ ni bó ṣe rí nìyẹn ó wà ní kò sẹ́ni once you believe in Jesus and you gbà pé àfẹnudẹ ẹlòmíì tọkàn lọ ẹlòmíì ẹgbẹ́ òtí ẹ̀ kàn lọ ṣọ́ọ̀ṣì ni kò gba Jésù kankan ló gba ọkàn gbàdúrà ni o olùfẹ́ àdúrà yàtọ̀ sí ọmọ Ọlọ́run o. There are difference between those who pray and the children of the God. Ọ̀pọ̀lọpọ̀ ọkọ̀ oníṣòro nǹkan gbàdúrà kọ́ nǹkan bá yanjú ìṣòro mi pé ó gba kíní yẹn tọkàntọkàn. Some believe God just for their problem's sake. Báwọn solution yẹ ká try ilé ìwé náà bóyá ó ṣe. It's just a matter. It's all my people are just trying. Ṣé Jésù ló wà? No, mi ò rò bẹ́ẹ̀ o. Ẹ̀sìn mi kọ́ ni ọkọ̀ mú kọ́ láìkì ẹ̀ bẹ́ẹ̀ ṣe máa ń ṣe. Some will just say, I love God. Ló láìkì bó ṣe máa ń ṣe ni. I love Ṣé kó yá kó It's not that. Jésù yẹn jẹ́ Olúwa ẹ̀. Mo yẹ bẹ́ẹ̀ mo rí àwọn èèyàn yìí àmì ìgbà sọ kílẹ̀ sọ iná. So it's not àgbà kọ̀ọ̀kan lèmi àkọ́kọ́ lọ ṣọ́ọ̀ṣì lásán ní síbẹ̀ kan bẹ́ẹ̀. Some people just go to church and there's nothing in it. Jésù yẹn kan kò gbá tọkàntọkàn. That Jesus, they don't really believe in. Mo kàn máa ń nà pé kíní kan sínú ọkàn bẹ́ẹ̀ ṣe gbogbo Jésù kọ̀ọ̀kan ní gbogbo ọ̀nà kan òun kọ̀ọ̀kan lọ́rùn gbogbo everybody ẹ máa kí ló tún sọ yìí oríṣiríṣi èèyàn ló máa wà. There are different kinds. Onídé sọ pé èmi mọ àwọn tèmi. That is why Jesus said, I know my people. Àwọn tèmi sì mọ̀ mí. My own knows. Ó mọ àwọn tiẹ̀ o. They know his own. Èèyàn lè èèyàn lè jẹ́ pásítọ̀. You can be a pastor. Gbọ́dọ̀kẹ́tẹ́ kò sí nǹkan kan. There's nothing. Hallelujah. Hallelujah. Tí ò mọ̀ tí ò tiẹ̀ mọ̀ ọ́ kọ́dà bàbá yẹn máa yẹn bó ṣe máa gbọ́n níbi lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ kò sí nǹkan kan bẹ̀. There are some pastors that even Jesus does not know. Èyí gbogbo èèyàn ní gbogbo èèyàn. Though there are people that God does not know. So once you declare it truly in your heart, ó mọ àwọn tiẹ̀. He knows his own. Once Àwọn tiẹ̀ sì mọ̀ ọ́n. and his own know him. Wọ́n ó lè má jẹ́ ẹjẹ́ pé
ẹlẹ́mìí ta tiẹ̀ fojú sí gangan ó máa wọ̀n tiẹ̀. He knows his own. ṣùgbọ́n lè mọ̀ ọ́ náà. But he can know you also. Kò sì lè ta ọ̀nà. And he cannot ẹ porúkọ Jésù. call upon the name of Olúwa jẹ́ kí orí ọ̀fẹ́ rẹ̀ dájú fún mi. Let your grace be sure for me. Olúwa ẹ̀mí má bẹ̀ sí darí ìlànà. Holy Spirit, start directing my life. ẹ̀mí má bínú. Holy Spirit, don't bínú. be angry. Má bínú sí mi. Don't be angry at me. Má bínú. Don't be angry at me. Yọ́nú sí látòní lọ. Be at peace with me. Sọ fún mi kó yọ́nú sí ọ látòní lọ. Tell God to be at peace with wá ràn mí lọ́wọ́. me. That God should help you. Èmi ẹlẹ́ṣẹ̀ ìlú. I am a sinner. Wá ràn mí lọ́wọ́. Help me. Wá ràn ayé mi Help lọ́wọ́. my life. Wá ràn ayé ọmọ mi lọ́wọ́. Help the life of my children. Láti sọ jẹ́ kí n rí orí ọ̀fẹ́ ọ̀rọ̀ rẹ. Let me receive that grace from you. Wá ràn mí lọ́wọ́ láti máa ṣe ohun tó fẹ́. Let me receive that Fún grace mi ní from orí you. ọ̀fẹ́ yẹn fi mí sí. Give me that grace. Darí ọkàn mi láti máa ṣe ohun tó fẹ́. Direct my path to do what you Bẹ̀rẹ̀ want. sí ràn mí lọ́wọ́ láti ṣe ohun tó Help me fẹ́ to yẹn. do what you want. Ohun tó fẹ́ fún mi. What you want for my Ohun life. tó fẹ́ tí ìwọ fẹ́ ṣe kí n máa What ṣe. you want. What you Ràn mí want. lọ́wọ́ What you want. fún mi ní ìgboyà yẹn, fún mi ní ọkàn tó tẹríba yẹn, fún mi ní ẹ̀mí tó ń gbọ́ ẹ̀mí tó máa ń gbọ́ràn yẹn, etí ìgbọ́ àti àyà tí máa ń gbà ṣe ohun tó ń fẹ́ yẹn. Olúwa fún mi, ẹ̀mí máa fún mi ní orí ọ̀fẹ́ yẹn. Dúà lórúkọ Jésù Kristi. Olúwa wá, Olúwa bá mi pàdé. Lord, meet me Ní ọ̀nà ìyanu lónìí. in this miraculous way. Ní ọ̀nà ìyanu lónìí. Miraculous way. Olúwa bá mi pàdé. Lord, meet me Ní ọ̀nà ìyanu lónìí. miraculous way. Olúwa bá ayé mi Lord, pàdé. meet my life Ní ọ̀nà ìyanu lónìí. miraculous way. Olúwa bá ọkàn mi pàdé. Lord, meet my love Ní ọ̀nà ìyanu lónìí. miraculous way. Olúwa bá ayé mi pàdé. My life. Olúwa náà wá agbára jáde. Stretch forth your hands. Olúwa náà wó ògo jáde. Stretch forth your glorious hands. Olúwa náà wá agbára jáde. Stretch forth your powerful Olúwa hands. náà wó ògo jáde. Stretch forth your glorious Olúwa hands. náà wá agbára jáde. Stretch forth your powerful Olúwa hands. náà wó ògo jáde. Stretch forth your Olúwa glorious bá hands. ayé mi pàdé. Meet my life. Olúwa bá ayé mi pàdé. Meet my life. Olúwa bá ayé mi pàdé. Meet my life. Látòní lọ fẹ́ rí ọ. From now on, Ẹ kò fi ọwọ́ agbára. I want to Ọlọ́run sọ́dà dùà. turn into prayer. Orúkọ Jésù. Orúkọ Jésù. Olúwa bá mi pàdé lónìí. Olúwa bá mi pàdé. Ọlọ́run bá àwọn èèyàn yìí pàdé. Ìkàbàrúsà tó lè bá kúrò àbàdé. Orúkọ Jésù dáadáa mi sáńdó lè máa kárí ara. Rata tó lè máa kó brando síkẹ́lẹ̀ bó kaba. Ẹ orúkọ Jésù wá bá mi pàdé, bá mi pàdé, bá mi pàdé, bá mi pàdé. Ẹ bí orúkọ Jésù dáadáa. Olúwa bá ayé mi pàdé. 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 Ẹ bí orúkọ Jésù ni. Ẹ bí orúkọ Jésù. Ẹ bí orúkọ Jésù. Olúwa bá ilé mi pàdé. Olúwa bá iṣẹ́ mi pàdé. Olúwa bá ọ̀nà mi pàdé. Olúwa bá ilé mi pàdé. Ẹ bí orúkọ Jésù ṣe. Wíwẹ́ kó bá ayé mi pàdé lónìí. Ní orúkọ Jésù gbúàdúà. Lórúkọ Jésù Kristi Olúwa wá. Orúkọ Jésù. call upon the name of Jesus. Olúwa gbogbo ẹrù wọnú ayé mi. Olúwa bá mi gbé Every load in my life, Father, take it away. Ọlọ́run gbogbo ẹrù wọnú ayé mi yìí. Every heavy load in my life, Olúwa bá mi gbé kúrò. Father, take it away from my life. Ohun tí ayé gbé sínú ayé mi tí ó ṣe Whatever tiẹ̀. people have given unto me that is not for me. Ohun tí ayé gbé sínú ayé ọmọ mi tí ó ṣe Whatever tiẹ̀. people give to me that is not for me. Gbogbo ẹrù ayé mi. Every heavy load in my life. Olóníkì wá sọ́dọ̀ ẹ̀ o. He said I should come unto you, Olófin ìsinmi fún ọkàn. and I will give peace unto Ẹ you. orúkọ Jésù. Call upon the name of the Olú Lord. Ọlọ́run alààyè. God, the most Ẹrù ayé mi. every heavy load in my life. Olúwa gbé kúrò. God, take it away. Olú Ọlọ́run alààyè. God, living God, Ẹrù wọnú ayé mi. every load in my life. Olúwa gbé kúrò. God, take it away. Ẹrù wọnú ayé àwọn ọmọ mi. Every load in the life of my children. Ẹrù wọnú ìrìn àjò mi. Every load in my Ẹ life. fi orúkọ Jésù. Ó yá gbé kúrò. Àwọn náà sọ́dà dùn. Orúkọ Jésù. Orúkọ Jésù. Ọlọ́run gbogbo ẹrù tó ti ń bẹnu ayé mi. Ọlọ́run gbogbo ẹrù tí ń bẹnu ayé àwọn yẹn. Olúwa gbé kúrò ẹrù orúkọ Jésù àìríṣẹ́ṣe àìrọ́nà àbáyọ ní orúkọ Jésù. Ẹrù tó mú ayé tó sójú kan. Ẹrù tó mú ayé tí ò jẹ́ kí ẹ̀rẹ́ aláàánú. Èyí orúkọ Jésù gbogbo ẹrù ọ̀nà ayé ni Olúwa mú kúrò. Somebody pray that prayer every load upon your life. Gbogbo ẹrù ọ̀nà ayé mi every load upon my children. Ní orúkọ Jésù ní kàtóli màkàdé àgàdàgàbà. Rosotoli mekeri mekese telebu kabayaba. Rapatoli makuta kale bakushan telebu kabirada. Wine mekura batali mestotali mekotali mekotali. Wine mekura bakali mekostali mekotali ba. Wine mekoli mekotali mekostali. Wine mekali mekostali. Orúkọ Jésù. Dua.
lórúkọ Jésù Kristi Olúwa wa. Mo ṣe kó tí mo gbà ládùúgbò mi. I'm just going to mention it. To 73. 73. Nọ́mbà tí mo wá dùn yẹn ṣùgbọ́n 73 ó lè ọmọ sọ́wọ́. I see 73. Just hold it. Tó bá wò lọ́tún kó lè wá. Wọ́n ní lọ pé bàbí kò yé mi náà. Hallelujah ṣùgbọ́n kò mú sọ́wọ́. Hold it. 73. Hallelujah. Hallelujah. Ẹ pe orúkọ Jésù. In the name of Jesus. Think deeply, meditate. You know. Ẹ pe orúkọ Jésù dáadáa. Call upon the name of Jesus. Àní Ọlọ́run gbogbo ẹrù wo ló dá ayé mi mọ́. Every load that makes me Tẹ́lẹ̀ yóò ṣe nǹkan mi ò lè ṣe. that makes me to be stagnant. Ṣẹ̀fẹ̀ Sátánì á dá á ṣe nǹkan náà ayé yàn. Devil will do something in Kí your ẹ̀ life. bá rí ọ̀nà bá síbi So kejì. there will not have opportunity for Síbi second chance. ohun ọ̀tún tó yẹ kó tún ṣẹlẹ̀. For that new thing that's supposed to happen. Báwo lẹni tí ò lọ́kọ ṣe fẹ́ bímọ? How would someone who doesn't have husband? Gbà tí ò ṣe Mary. When she's not married, she's not married. Gbà tí ò ṣe Mary. She's not married. Hallelujah. Hallelujah. Ọlọ́run kò ṣe irú ìyanu yẹn mọ́. God doesn't do that miracle. Ẹ̀tàn náà ni. It was Kò only ṣe one. mọ́. It's not doing it. Báwo lẹni tí ò níṣẹ́ ṣe fẹ́ ra mọ́tò? How would somebody who does not have Ìgbà tí ò ní gbé bọn. when she will not speak? Nǹkan kan wà tó yẹ kó o ṣe kó o lè rí nǹkan kan. There is something that leads to another. Ẹni tó wà lóyìnbó tó lóun fẹ́ gbé lò tí ò ní ìwé báwo ló ṣe fẹ́ lọ. Someone who is there in Ó overseas ti doesn't mọ̀ have pé ilé yánu. that means there is time to go. Time to go. Bẹ́ẹ̀ ni Yeah. ó ti mọ̀ pé bóyá o fẹ́ lọ lù mí o. That means he wants to go to Bẹ́ẹ̀ mo sì dé lu ìmọ̀ kìnkìn jáde kí n sáré lọ lé kí n wọlé padà. Ẹni tí níwèé ní í ṣe bẹ́ẹ̀ yẹn. It's only Ọ̀dẹ pé mo fẹ́ lọ wáṣẹ́ kan mo fẹ́ no ẹ pé orúkọ Jésù gbogbo tó ń dá mi dúró Olódùmarè yẹn gbé. everything that stops me, Father, have to give me Gbogbo solution. tó dá ayé mi dúró tó yẹ kó o ṣe tó o fi lè ṣe nǹkan mi. Everything that makes Mo fẹ́ ṣe nǹkan báyìí mo fẹ́ kọ́lé mo fẹ́ ra mọ́tò mo fẹ́ fi ń ṣe ṣùgbọ́n ayé ò fẹ́ kó lówó yẹn. Ẹ bí orúkọ gbogbo tó dá mi dúró gbogbo tó dá mi dúró tí ò jẹ́ kí n kọjá sílẹ̀ kí n kọjá that's not making me to èyí ò pass. jẹ́ kí n gbé ìgbésẹ̀ ọ̀tún fún ayé Make mi. me to have this. Olúwa mú kó ọmọ Ọlọ́run sọ́dà dùà orúkọ Jésù. Àìní màkúndà màkúsáìlà gbogbo tó dá mi dúró tí ò jẹ́ kí n kọjá gbogbo tó dá ìpè mi dúró tí ò jẹ́ kí n kọjá gbogbo tí mo dúró sí tí ò jẹ́ kí n lọ o gbogbo tó dá ìpè mi dúró yìí ìka bàbá sọ́ndórí mi kálí mi kórì mi sáìdà ẹbí orúkọ Jésù gbogbo tó dá ayé mi dúró bẹ kàdárù sáńdọ̀ bẹ kẹtẹ́lì mi sáìdà làkẹ́kẹ́ rà wà tó bla kó sáìdà kálí orúkọ Jésù náà gbogbo tó dá mi dúró tí ò jẹ́ n kọjá ní orúkọ Jésù màtẹ́ni màkúbà Olúwa ṣẹ́gun fún mi lónìí Olúwa mú mi kó Olúwa mú mi kó Olúwa mú mi kó níbi tí ìgbà tí àkókò fi mí sí ní orúkọ Jésù tí ò tẹ́ mi lọ́rùn kò tẹ́ lọ́rùn ṣùgbọ́n ò wà mẹ́ ní orúkọ Jésù ṣùgbọ́n ò fẹ́ ń ṣẹlẹ̀ níbi tí ìgbà tí àkókò fi ayé mi sí níbi tí ìgbà tí àkókò fi ọmọ mi sí ní orúkọ tó fi iṣẹ́ mi sí ní orúkọ Jésù Olúwa mú mi kó bẹ́ẹ̀ agbára àjíǹde mú mi kó bẹ́ẹ̀ agbára tí ń bẹ nínú àjíǹde mú mi kó bẹ́ẹ̀ agbára tí ń bẹ nínú àjíǹde rẹ kó mú mi kó bẹ́ẹ̀ ní orúkọ Jésù Olúwa mú mi kó bẹ́ẹ̀ Olúwa mú mi kó bẹ́ẹ̀ Olúwa mú mi kó bẹ́ẹ̀ gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi Olúwa wá àdúrà ló lè ṣe náà. It's the only prayer that can do it. Bíbá Ọlọ́run sọ̀rọ̀ ni. He's talking to God that can do it. O sì ń gbọ́ àdúrà yẹn kọ́ Ọlọ́run kó gbọ́ ọ lónìí. I mean, God has Ẹ porúkọ Jésù. call upon the name of Gbogbo Jesus. májẹ̀mú tó ló ti. Every covenant that says no. Gbogbo agbára tó ló ti lórí ayé mi. Every power that says no over my life. Látọdún yẹ kó ti ṣe o. You want to have done good things. Látọdún yẹ kó yàn ti rọ́nà àbáyọ. You want to have gone Mo ní solution. gbà wo wá ni. And I say when. Gbàtẹ́ gbogbo sàǹgbè náà ni èèyàn lè ṣe ohun tó yẹ When kó you ṣe. have energy, I can do those Ìgbẹ́ náà ló gbàtẹ́ yìí sì wà lẹ́nu náà ló lẹ́ẹ̀ma ẹ ṣe jẹ́. It's when you have more than Kò ní gbàtẹ́nu ti papọ̀. It's when you don't have money. Ìgbà wo wá ni. When you did not. Bí ẹ ṣe wà báyìí ó ní nǹkan tó wù yàn tí ẹ̀ náà dọ́là ń gbà. There is things that you like when you are seeing you. Bá jẹ́ pé tó wá tẹ̀ tí ẹ bá dàgbà tán ọ̀gá kì í ṣe kó ṣe. Ẹ pé orúkọ Jésù. Upon the name of Jesus. Gbogbo apá tó ló tèmi tó ní kò ṣeé ṣe. Every power that says no to my Àní májẹ̀mú tó ló ti o. Every covenant that says Májẹ̀mú ilé mi ni. Every covenant for my Májẹ̀mú family. ayé mi ni. Covenant with my life. Májẹ̀mú àdúgbò ni. Covenant of my neighborhood. Májẹ̀mú àgbègbè ni. Covenant of my street. Májẹ̀mú tó bẹ lórí mi Covenant ni. that is there on my head. Èjì ò fẹ́ fi àyẹ̀wò rẹ̀ gbà mí. Give me an opportunity. Èjì ò fẹ́ kí èmi náà ṣe That léyìí. says that will not do. Gbogbo agbára kábàá
tó lè tó fẹ́ kí mi náà ṣí eléyìí ṣe. Ọlọ́run bá gbá náà jẹ́. Jésù lu agbára ẹ lórí ẹ lónìí. Jésù lu agbára ẹ lórí ẹ lónìí. Jésù lu agbára ẹ lórí ẹ lónìí. Ọmọ Ọlọ́run sọ́dọ̀ dúà orúkọ Jésù. Sọ fún Ọlọ́run kó mọ̀ jẹ̀bú tí o fẹ́ fà gbà gbogbo àgbà tí o fẹ́ fà ìgbà mi. Ọlọ́run kó bàjẹ́. Lato ko pasoto limeke rabaya. Le sondora bako sondore bakawa. Masondori makaprando sondore baka. Epo orúkọ Jésù bàjẹ́. Olúwa bàjẹ́. Orúkọ Jésù. Olúwa bàjẹ́. Ní orúkọ Jésù. Olúwa bàjẹ́. Jẹ́ká bàjẹ́. Orúkọ Jésù bàjẹ́. Masotori makoprada. Orúkọ Jésù. Oya. Sọ fún Ọlọ́run kọ́lọ́run kó gbàgbà ẹ̀jẹ̀ o. Kó gbàgbà àdáyé ẹni dúró. Ní orúkọ Jésù kó gbàgbà àdáyé ẹni dúró. Ní orúkọ Jésù kó gbàgbà àdáyé ẹni dúró. Lórúkọ Jésù kó gbàgbà àdáyé ẹni dúró. Ní orúkọ Jésù kó gbàgbà tí ò fẹ́ tó ọ̀nà ẹni. Abínú ẹgbẹ́ ènìyàn ti tó táyé mi sẹ́. Dúwà lórúkọ Jésù Kristi. Olúwa wá. Olúwa dójú tì wọ́n. Father, put them to shame. Èèyàn náà ni Sátánì máa ń wọnú ẹ̀ lọ. Devil do enter into the Satan. Èèyàn ló máa wọnú ẹ̀ lọ because nínú ayé yìí it's illegal kí ẹ̀mí máa rìn kiri. Devil will surely use somebody to act. So èèyàn àwọn áńgẹ́lì tẹ́kọ́ ti fi wọ́n ti tán dúró ní ipò tọ́lọ́run fi wọ́n sí. The angels that don't stand the way God has put them. Tọ́lọ́run tó ti sọ ipò wọn nù so wọ́n wá bí tán àwọn èèyàn tán lè lò láti kárí iṣẹ́ wọn. They are looking for people to use. Bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin sì burú jáì. And the mind of people is so wicked. Ọkàn yẹn burú jáì. The heart of people is so wicked. Ọ̀pọ̀lọpọ̀ àjẹ́ is the ohun kékeré in the kingdom of darkness. Àwọn kéré. The kingdom of darkness, witches are small. Bẹ́ẹ̀ ni àwọn tó lágbára bí ló wà àwọn alágbára ayé yìí. There are people, principalities of sin. That control the affairs of the world. Bí ìjọba alágbára ayé yìí. Principalities of this world. Bí ìjọba nípa alágbára ayé yìí wà. Talks about them that they are. Ìdí tọ́lọ́run máa fi wá gbàgbára lọ́wọ́ ẹ̀ Jésù ń bọ̀ sí wá gbàgbára lọ́wọ́ ẹ̀. That is why Jesus. Ó ti gbàgbá ẹ̀jẹ̀ lórí àwa o. Ẹ tó bá jẹ́ ọmọ Ọlọ́run. Ṣùgbọ́n ó sì ń ṣèjọba ẹ̀rọ. Ṣùgbọ́n Ọlọ́run wá fi ìjọba rẹ̀ sópin ìjọ kan. Bẹ́ẹ̀ ni gbogbo wọn alágbá tó dó tayé wa ṣẹ́ tó ní kò sọ́nà yẹn o. Every powerful man that says there is no. Mo tún àti wò pé àwọn ti gbàdúrà títí láti jọ ìlú ìlú kan. Gbogbo agbára náà Ọlọ́run yóò tẹ̀lé agbára náà. Olúwa èmi máa rí o máa jẹun bíyà láì ní ọ. Bóyá Olúwa èmi máa rí o. Everybody.
Gbogbo tí ọ̀tá gbé kalẹ̀ lórí ayé rẹ̀ Ọlọ́run kó dáadáa lù sá. Kí ìṣẹ́gun rẹ̀ kó dé, kí ìtúsílẹ̀ rẹ̀ kó wá. Ìyà ò yẹ mí, ìyà ò yẹ mí, kò sáré tọ̀ Jésù bá ò bàbá mi. Ìyà ò yẹ mí o, kò tí dọ̀ óyá 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 ìyà ò yẹ mí. Ìyà ò yẹ mí, kò sáré tọ̀ Jésù bá ò bàbá. Ìyà ò yẹ mí o, kò tí dọ̀ ìgbàlà, kò tí dọ̀ ìgbàlà jẹ́, kò tí dọ̀ ìgbàlà. Àti ìrẹ̀jẹ̀ Jésù làwọn lórúkọ Jésù, kò tí dọ̀ ìgbàlà. Ọmọ rẹ̀ dọ̀ ìgbàlà lórúkọ Jésù. Bóyá kì í ṣe gbogbo dé fún ayé rẹ̀, kò tí dọ̀ ìgbàlà. Ọ̀nà láyọ̀ rẹ̀ kó dà lọ́wọ́lọ́wọ́, kò tí dọ̀ lórúkọ Jésù. Ìṣẹ́gun rẹ̀ kó dé. Báyìí máa sáyà, ìṣẹ́gun rẹ̀ kó fara hàn lọ́wọ́lọ́wọ́. Ìyà ò yá ayé rẹ̀, ìyà ló yá ayé rẹ̀, kò tí dọ̀ ìgbàlà. Ìbùkún ló yá ayé rẹ̀ lé. Ọ̀jẹ̀ kò tí dọ̀. Àti dọ̀mọ̀ ìgbàlà. Óyá 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 óyá. Jésù ti ṣẹ́gun fún ayé wa òyìnbó. Kò tí dọ̀. Ó gba agbára kápára ìtẹríba lórúkọ Jésù. Kò tí dọ̀ ìgbàlà. Àti gbẹ̀gbẹ̀ Jésù làwọn padà lọ́wọ́ ìyà. Kò tí dọ̀. Kò tí dọ̀ mọ́ ìgbàlà. Ọ̀nà àbáyọ là fún ayé rẹ̀ tó wí. Kò tí dọ̀ ìgbàlà lórúkọ Jésù. Ìyanu tó ṣẹlẹ̀. Kò tí dọ̀ ìgbàlà lórúkọ Jésù. Àbáyọ kó là. Kò tí dọ̀ ìgbàlà lórúkọ Jésù. Kò fẹ́ kó ń jáde. Kò tí dọ̀ ìgbàlà. Ẹ pe orúkọ Jésù. Call upon the name of Jesus. Àkókò péréte la ní. Ẹ pe orúkọ Jésù. Call upon the name of Jesus. Olúwa mú ọwọ́ ọ̀tá kúrò ní ayé mi. When I take away devil hands from my life, enemy's hands. Mo ṣe ń gbàdúrà yẹn mo ń ọwọ́ yẹn. As I was praying, I saw those hands. Olúwa ọwọ́ tó wà ní ayé mi. Every strange hand in my life. Ẹnìkan náà sáà ni máa ń gbéṣẹ́ fún. The devil do give the job to Àtúntò ara someone. rẹ̀ sílẹ̀ náà. And someone who live himself. Bá mi dúró ti arábìnrin yẹn. That stand with that person. Bá mi dúró ti arákùnrin yẹn. Má jò lọ. Don't let him go. Ọmọ ìṣúná lè ṣúná àlò. Devil will use devil. Sátánì lè rí ọmọ lọ́hùn lò. Devil cannot use. Ìwọ náà wá wo ohun tó ń lọ fún gbogbo gbà. Now think of what he's using me for. Ìwọ náà kéèyàn náà check rẹ̀ ká. Kí ló ti máa ń rò nípa àwọn èèyàn. You have to check this out. What am I thinking? So bá mi dúró tì í. Stand with me. Gbogbo ọwọ́ ẹni tó wà lórí ayé mi. Whatsoever is there in my life. Gbogbo ẹni tó yọ̀ǹda fún Sátánì láti bá iṣẹ́ rẹ̀ jáde lórí ayé mi. Everyone that release himself for devil to use. Gbogbo tó wà lórí iṣẹ́ mi yìí. Every strange hands upon my life. Gbogbo tó wà lórí ọ̀rọ̀ mi. Every strange hands upon my Olúwa life. mú ọwọ́ náà kúrò. Take it away. Olúwa mú ọwọ́ náà kúrò. Take it away. Ọwọ́ ìbínú ènìyàn tó wà lórí ayé mi Every sẹ́yìn. strange hand that is there in my Ọwọ́ life. onílara ènìyàn tí ò fẹ́ kí ògo tàn. Every people that don't want. Ọwọ́ tó ní òun ní gbà kí n lọ wájú láyé. Everyone that says I'm not. Ẹgbẹ́ orúkọ Jésù. Call upon the name of Ẹ̀jẹ̀ Jésù mú ọwọ́ náà kúrò. just take it away. Olúwa fún ọwọ́ agbára ẹ̀ mú ọwọ́ náà Take kúrò. away those hands. Olúwa mú ọwọ́ náà kúrò. Take away those hands. Ọwọ́ májẹ̀mú ìgbà Every ènìyàn. strange hand. Ọwọ́ májẹ̀mú ogun. Every strange hand of Ọwọ́ you. májẹ̀mú ìtìjú. Strange hand of you. Olúwa mú ọwọ́ náà kúrò. Father, take it away. Olúwa mú ọwọ́ náà kúrò. Take it away. Olúwa mú ọwọ́ náà kúrò. Take it away. Ó yẹ sọ́dà dùà. Turn it to prayer. Orúkọ Jésù. Olúwa mú ọwọ́ ọ̀tá kò ní ayé rẹ̀. Ọwọ́ tó dá ayé ẹni dúró. Ọwọ́ tó dá ògo dúró. Ọwọ́ tí ò fẹ́ kí àánú ṣẹlẹ̀. Ọwọ́ tí ò fẹ́ kí ìrànlọ́nà àbáyọ. Ọwọ́ ìkà yìí. Olúwa mú kó lórí ayé mi. Ọwọ́ ìkà yìí. Ní orúkọ Jésù gbogbo ọwọ́ tó fa apamọ́. Ètí ń jẹ mí níyà. Ọwọ́ tó fa apamọ́. Ètí ń jẹ ògo níyà. Ètí ń jẹ ògo. Ètò ń gbé ògo pamọ́. Ní orúkọ Jésù. Gbogbo ọwọ́ kọ́wọ́ tó dúró táyé mi. Olúwa fi ọwọ́ agbára mi kúrò. Fi àánú mú kúrò. Fi àánú mú kúrò. Gbúà dúà lórúkọ Jésù Kristi. Olúwa wa. Olúwa lu agbára tó fi ń jẹ Ọlọ́run. Father, use the power you use to get God. Kó lò lórí ọ̀rọ̀ mi. Use it upon my life. Tó yẹ pé ìdáríjì ló gbà. If it is forgiveness. Adáríjì agbára ẹ̀kẹ́. Agbára tó mi jẹ́ ẹni tó bá dáríjì àlọ́ fẹ́ tunu pé tọ́lọ́ bá lóun dáríjì òkú sẹ́ni náà. When God says He forgives, nobody. Ẹ pé ìdáríjì lọ́wọ́ wa gbà á dáríjì àlọ́ If it is fẹ́ forgiveness, dáríjì. He forgive you.
Olúwa ló agbára tó fi ń jí Ọlọ́run. Use your power that you used to be able. Tá fi ń pè ọ́ ní Ọlọ́run. Now we use to call you God. Agbára yẹn kò sẹ́ tó lè challenge agbára There is yẹn. no God that can challenge that. Sátánì gẹ́gẹ́ kò lè challenge The yẹn. devil cannot even challenge Torí that. Olúwa ní Ọlọ́run fúnra God rẹ̀. is God. Kò sẹ́ tó fi jẹ́ Ọlọ́run. No one made him. Olúwa ló agbára tó fi ń jí Father, use Ọlọ́run. the power you used to be able. Kó o lù lórí ọ̀rọ̀ mi lónìí. To hold my life. Kó o fà mí lọ́wọ́ ìgbéraga. I use you to save my Kó o fi life. mímú kó o ní ipò tí mo wà I yìí. need to save me Ìwọ náà máa ipò tó wà yẹn. from the position Nípò you are. àìríṣẹ́ ṣe tí mo wà yìí. That joblessness. Nípò àìrọ́mọ bí. That position of Olúwa life. ló agbára tó fi ń jí Ọlọ́run. The power you used to be able Láti to ra ayé mi padà yìí. give my life. Ó yẹ sọ́dàdúà. Orúkọ Jésù. Orúkọ Jésù. Olúwa Ọlọ́run àlàyé ló agbára tó fi ń jí Ọlọ́run. Lápàtó bẹ́ẹ̀ sàbó blando bọ́ndà kàkíkẹ́ rádàyà. Láblando bíláko sọ blẹ́ndẹ́ kàbílẹ́ndó blẹ́kì sítọ́kàtàyà. Ló blando kò blẹ́ndó kò síkì blẹ́kì sítọ́kàtàyà. Wáyé mi kúndà bá kúndà lómi òkú branda kàbílù sítọ́kàtàyà. Wáyé mi kíta kúta kúta masaya. Olúwa ló agbára tó fi ń jí Ọlọ́run lórúkọ Jésù lórí ọ̀rọ̀ ayé mi. Láti lànà àbáyọ mi yóò ṣe ọ̀nà yìí. Olúwa ló agbára tó ń tẹ́ kó fi ń jí Ọlọ́run. Láti ṣe èmi fún mi. Láti sílẹ̀ ayọ̀ mi kí ọdún ètò parí. Ní orúkọ Jésù. Olúwa ló agbára tó fi ń jí Ọlọ́run. Láti dá mi láre fún oríire sẹ́. Olúwa ló agbára tó fi ń jí Ọlọ́run. Ní orúkọ Jésù láti wò mí sàn. Olúwa ló agbára tó fi ń jí Ọlọ́run. Dúà lórúkọ Jésù Kristi. Olúwa wá. Oṣù yìí. This month. Ó ti tán. It has come to an end. Bẹ́ẹ̀ ni àmì lójú. Èdè ní 29. Today is 29. 30 lọ́la. Monday ní oṣù parí. Náà ti pé àdúrà ń bẹ̀rẹ̀ Monday. No, just let me say. Our prayer starts on Monday. We start méjì ni. Ìpele méjì ni. Àdúrà àtòwú ìṣòwò. It's in two sections. Prayer and vigil. Àwẹ̀. Fasting. Àti ìṣòwò. Fasting and vigil. Mo lè sọ fún wa pé ìṣòwò yẹn I can only do 2. Màá kàn ṣe fún àwọn tó wà ní maybe ní Nàìjíríà tàbí Europe. So ṣùgbọ́n màá wá ní time yẹn tó yẹ kó jẹ́ òru yín lẹ́pẹ́ òru ti bẹ̀rẹ̀ lọ́dọ̀ yín màá wá. Okay, so ó lè má di 10 minutes, ó lè má ju mẹ́sàn-án pé 10 minutes, ó lè ju 10 minutes lọ bí i 30 minutes, because we are going to work. So and I'll come back another section in our own time, my own time. So I'll make sure it's maybe 1, because 1 I only do 1 Eastern Coast, and I will take 1 hour behind and Yoko. But what do I enjoy? Hallelujah. Praise the Lord. Hallelujah. So I was just doing my own way, but don't worry, just have faith in God. And when we get to more in that prayer, but remember, fasting begin on Monday, so you start fasting on Monday to your own times, and you join me at midnight, maybe in 2 sections. I probably don't really care much about the morning prayer. I will try my best, to be here, but I'm more concerned mostly at that midnight. Every strange hand will come out of our life. Every hand of punishment will come out of our life. When you are struggling to do something, and it's not easy, and it's the will of the God of God. It's the will of God. If it's not the will of God, God will not. And now it is the will of God. It's the most for that hand to be. Amen. If it comes down in the midnight, it's going to leave. Every way the enemy has come into our life, God will send them away. 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 Father, solve my problem. Solve my problem. In this prayer, Lord answer me. 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 Lord receive your message. Lord receive your message. Lord receive your message. Receive your grace. Let me know my life. Let me know my joy. Take away my shame. Take away my
dúró. Ẹ fi orúkọ Jésù. Jẹ́ kí ayé mi mà kó bá mi pàdé. Jẹ́ kí ayé mi mà kó bá mi pàdé. Jẹ́ kí ayé mi mà kó bá mi pàdé. Jẹ́ kí ayé mi kó mà kó bá mi pàdé. Dúà. Orúkọ Jésù Kristi. Olúwa wa. Àdúrà méjì máa ṣe ọ̀fẹ́. Ẹ pe orúkọ Jésù. Olúwa gbogbo tí mò ń béèrè. Everything I'm asking for. Olúwa yóò tọ̀ mí wá lórí. Let it come upon me. Ẹ̀yin áńgẹ́lì olóore. Goodness God angel. Ẹ tọ̀ ayé mi wá. Come upon my life. Ẹ̀yin áńgẹ́lì olóore. Angel of goodness. Ẹ tọ̀ ayé ọmọ mi. Come upon the life of my children. Gbogbo fáìlì tí ayé gbé pamọ́. Every file hidden. Ọlọ́run kó gbé jáde o. May God bring them out. Mo pa ní àṣẹ ní I orúkọ Jésù. command the name of Jesus. Gbogbo fáìlì tí ayé gbé Every pamọ́. file that is hidden. Olúwa kó wá jáde. Let God bring them out. Bẹ́ẹ̀ parí àṣeyọrí rẹ̀ ayé gbé pamọ́. Every file that is hidden. Ọ̀run kó gbé jáde. Let angel of Ayé God máa ń bring gbé them out. pamọ́. Ọlọ́run kó gbé jáde. May God bring them out. Torí Ọlọ́run kó gbé jáde. May God bring them out. Áńgẹ́lì olóore. Let God angel. Áńgẹ́lì olóore. Angel of goodness. Ẹ bá ayé mi pàdé. Come upon my life. Oṣù yìí ti fẹ́ lọ, oṣù yìí ti lọ báyìí o. This month is coming to an end. November ni next month. November is the next month. Kí mẹ́rin ló tún kù? Ọdún yìí ti lọ nù. This Ẹ year. pọ̀ orúkọ Jésù. Áńgẹ́lì olóore. Angel of Ẹ goodness. bá ayé mi pàdé. Come upon my Ẹ life. bá ayé tú ayé mi tó fún mi. Ẹ bá ayé mi pàdé. Ẹ dá ìpolówó mi padà fún mi. Restore my Áńgẹ́lì olóore. angel of Ní goodness. orúkọ Jésù. In the name of Jesus. Áńgẹ́lì olóore. In the name of Jesus. Áńgẹ́lì olóore. Angel of Ó yẹ gbàdúrà. Orúkọ Jésù. Áńgẹ́lì olóore bá ayé mi pàdé. Làbàdó làbàrò sàkà. Màbó làbàrò sàkàyà. Lẹ́tẹ̀lẹ́ bó kó tún kẹlẹ́ mọ́sá. Wáyé mi kú tẹ́ kí mi kú síríà. Wáyé mi kó kúrò lókè bá. Gbàdúrà. Orí ọ̀fẹ́ ti bẹ́ ṣẹlẹ̀ o. Rìpàtó ní mi kó kúrò lẹ́kẹ̀lẹ́ bó kàsá. Lẹ́mbrando kí pẹ̀rẹ̀kọ̀sáìdà. Áńgẹ́lì olóore lórúkọ Jésù bá ayé mi pàdé. Báyé mi pàdé. Ní orúkọ Jésù. Báyé mi pàdé. Ní orúkọ Jésù. Áńgẹ́lì olóore. Olúwàjò báyé mi pàdé. Olúwàjò bá iṣẹ́ mi pàdé. Olúwàjò bá iṣẹ́ mi pàdé. Olúwàjò bá ọ̀nà mi pàdé. Áńgẹ́lì olóore bá ayé mi pàdé. Áńgẹ́lì olóore bá ilé mi pàdé. Áńgẹ́lì olóore bá iṣẹ́ mi pàdé. Gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Áńgẹ́lì olóore wa o. Bẹ́ẹ̀ ni áńgẹ́lì ikú sí wa. And then the angel of death. Áńgẹ́lì ikú yẹn ló wọ Egypt lọ. Is that angel of death that went into Egypt? Ètò ọmọ àkọ́kọ́ tó bẹ̀ ó bá ti wọlé wọn tó bá ti rí ẹ̀jẹ̀ náà. All the firstborn when he doesn't when tó bá ti rí ẹ̀jẹ̀ náà. when he didn't see that. Tó bá ti rí ẹ̀jẹ̀ yẹn àkùrù mẹ́. When he sees that blood. Wọ́n náà lè ẹ̀jẹ̀ Jésù ṣàn lórí ayé rẹ̀. Blood of Jesus. Ẹ̀jẹ̀ Jésù ṣàn lórí ayé rẹ̀. Blood of Jesus. Ẹ̀jẹ̀ Jésù ṣàn lórí ayé rẹ̀. Áńgẹ́lì olónìí. That angel. Áńgẹ́lì aláàánú. That angel of mercy. Ẹ kó bẹ̀ ti bá ayé rẹ̀ pàdé. Kọ́lọ́run kó rán sí ọ. May God send him to you. Mo ní kí Ọlọ́run kó rán sí ọ. Áńgẹ́lì olóore rẹ̀. Mo ní kí Ọlọ́run kó rán sí ọ. Áńgẹ́lì olóore rẹ̀. Mo ní kí Jésù kó rán sí ọ. Kó lọ bá ayé rẹ̀ pàdé. Gbogbo iṣẹ́ tẹ́ kan ti jẹ́. Ó yẹ ká jíṣẹ́ fún Daniel ṣùgbọ́n olórogún pàṣẹ àwọn Daniel kò ní iṣẹ́ yẹn jẹ́. They ought to have delivered. Gbogbo tó yẹ kó ti jẹ́ fún ayé rẹ̀. Kì í sí Ọlọ́run ti rán wọn kó jẹ́ fún. Ní orúkọ Jésù kan jẹ́ iṣẹ́ náà. 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 Kan jẹ́ ní oṣù yìí. Kan jẹ́ ní ayé rẹ̀. Kan jẹ́ ní ayé rẹ̀. Gbogbo iṣẹ́ tẹ́ kan jẹ́ fún ẹ. Ọmọ lọ́yẹ̀ kan ti gbé wá ní o. Ọkọ lọ́yẹ̀ kan ti fún ẹ ní o. Ọ̀nà àbáyọ lọ́yẹ̀ kan ti là ní o. Ní orúkọ Jésù. Ní orúkọ Jésù. Áńgẹ́lì olóore káwá jẹ́ iṣẹ́ náà. Ó yẹ lọ jẹ́ iṣẹ́ náà. Ẹ lọ jẹ́ iṣẹ́ náà. Ní orúkọ Olúwa. Ẹ lọ jẹ́ iṣẹ́ náà. Fún ayé àwọn èèyàn yìí. Ẹ lọ jẹ́ iṣẹ́ náà. Áńgẹ́lì olóore gbogbo iṣẹ́ tẹ́kẹ́ ti jẹ́ fún ayé wa lónìí. Ó yẹ wá jẹ́ iṣẹ́ náà. Ẹ lọ jẹ́ iṣẹ́ yẹn. Ẹ lọ jẹ́ iṣẹ́ yẹn. Ní orúkọ Jésù. Ẹ jẹ́ iṣẹ́ yẹn. Ní orúkọ Jésù. Ẹ jẹ́ iṣẹ́ yẹn. Oúnjẹ áńgẹ́lì kejì sọ, Olúwa bá ọ wí. He said, what the second angel said, he said, God rebuke you. Kò sọ pé lórúkọ Jésù Olúwa, kò sọ pé Jésù Olúwa, kò sọ pé lórúkọ Jésù Olúwa bá ọ wí. Not in the name of Jesus. Torí pé mo ti fi ẹ̀jẹ̀ náà ti ṣe ètùtù náà. The blood was not yet done used for restoration there. Orúkọ náà ò tí àti fún agbára fún orúkọ yẹn. That name has not been given power at that time. Ṣùgbọ́n nígbà tí ó ṣe ètùtù yẹn jáde fún èèyàn. But when that sacrament comes out. Lórúkọ Jésù ó ní kí gbogbo ekún kó wọlé. Say at the name of Jesus every knee shall bow. Ó ní àwọn
àtàwọn tó tángẹ́lì bá ti gbórúkọ Jésù láti wọlé báyìí ni. When the angel heard the volume of the Lord, àtàwọn tó bẹnu ayé yìí. with those who are in the world, àtàwọn ẹ̀mí òkú tí ń bẹ ní ìsàlẹ̀ and rẹ̀. even the dead that are dead under the ground. bẹ́ẹ̀ ni àwọn ẹ̀mí òkú yẹn mo ti rẹ́ nǹkan sọ pé ohun táwọn máa ń lò nìyẹn láti ṣe ibi. I have seen people saying that is what they used to do. The spirit of the dead làwọn máa ń lò àwọn ẹ̀mí yẹn làwọn máa ń lò ẹnìkan sọ ó sọ pé ohun tó máa ń lò nìyẹn the spirit of the dead ló máa ń lò láti ṣe nǹkan. hallelujah. àti ẹni tó wà lọ́run àti ẹni tó wà nísàlẹ̀ ẹlẹ̀ wọn láti tẹríba ní. So both heaven and the earth. torí láti fi gbogbo agbára fún un. Because the name has given us. ó ti ta ẹ̀jẹ̀ náà sílẹ̀. That blood has given. káàdì Sátánì mọ̀ pé ó fẹ́ tẹ ẹ̀jẹ̀ yẹn kò ní pa Jésù àkàbà ẹ má pa ó ẹ sá má pa ó ẹ má pa ó ẹ má kò dé gbọdọ̀ commit suicide. hallelujah. ṣùgbọ́n wọn bí ẹ̀jẹ̀ ṣe jáde àánú ẹ̀jẹ̀ yẹn fọ ohun àánú jáde. That blood speaks mercy. lórúkọ áńgẹ́lì orí tó yẹ kó ti jẹ́ fún ayé ọmọ rẹ lónìí. That angel that also. áńgẹ́lì yẹn tó yẹ kó ti jíṣẹ́ fún ẹ láti jọ yìí. The house of the Liverpool. ètí wọn tó ń dóde pé àwòyá wà lórúkọ Jésù mo ní kó tọ̀ ọ́ wá. ó yẹ rí àánú gbà. ó yẹ sọ́ńtẹ́ fẹ́ níwájú Ọlọ́run. àdúrà tó kẹ́yìn rẹ̀ sọ́ńtẹ́ fẹ́ níwájú Ọlọ́run. Ọlọ́run mo fi àánú rẹ̀. Ọlọ́run mo fi oore ọ̀fẹ́ rẹ̀. ó yẹ fèrè ń tẹ́ fẹ́ lọ́wọ́ Ọlọ́run. ẹ fèrè ń tẹ́ fẹ́ lọ́wọ́ Ọlọ́run. abániṣe tí ń bá ní ṣe o. àṣeyọrí tí ń bá ayé ní ṣàṣeyọrí Ọlọ́run àwọn èèyàn máa ti dé o. ní agbo ìgbàlà fún àánú kó dúnú ayé àwọn èèyàn yìí. agbo ìgbàlà fún àánú lórúkọ Jésù kó dúró lè ṣàmù èèyàn yìí. jẹ́ kí màá gbọ́n rí ìwọ Ọlọ́run. jẹ́ kí màá gbọ́n rí ìwọ Ọlọ́run. sọ fún Ọlọ́run. Ọlọ́run ìṣíyanu makatule makura basikata sukutali bisukutali wáyé mi kò bí kisukutali orúkọ Jésù kórìbẹ lórúkọ áńgẹ́lì orí orúkọ Jésù kórìbẹ kó ṣàánú fún ayé àwọn ènìyàn kẹrà àgbà bẹ́ẹ̀ ṣe wí kórìbẹ o lórúkọ kí àwọn èèyàn kó dìde fún ìrànlọ́wọ́ yín kí àwọn èèyàn kó dìde fún àánú yóò tẹ̀ ń wá lórúkọ Jésù kọ́lọ́kọ́lọ́ kó fún yín ẹ̀rí gba ojú òní tì í ẹ̀rí gba ojú òní tì í ẹ lọ rí ògo náà lò ẹ lọ rí ògo lò ẹ lọ rí ògo lò àánú dájú fún yín bẹ́ẹ̀ láṣìírí láì lórúkọ Jésù Kristi Olúwa wa àmín. Mo ní kí Olúwa kó gbọ́. May God hear. Mo ní kí Ọlọ́run kó dá yín lóhùn. May God answer your prayer. Níbi àdúrà tẹ́ gbà yìí kọ́lọ́run kó ṣàánú fún mi. May God hear your prayer. Báwo lè ṣe máa pè nígbà tí Ọlọ́run máa ń gbọ́ àdúrà? Ìgbà tí èèyàn bá rí ìyanu ẹ̀ ni. How do you know prayer is answered? Is when you see the miracle. Ẹni tí Ọlọ́run máa ń ṣe tí ò rí nǹkan tí Ọlọ́run ṣe. When you say God does it and you don't see any evidence. Báwo lè ṣe gbàgbọ́ gbàdúrà pé kọ́lọ́run lọ́nà fún un? Ìyẹn gbàgbọ́ kò rí nǹkan kan. Kẹ́tí máa tẹ́lẹ̀ kì í ṣe ìmẹ̀jì kò sí nǹkan tó ṣẹlẹ̀. Ó lè rí bẹ́ẹ̀ ṣùgbọ́n gbàtí ìyá mi báyìí Ọlọ́run kan fẹ́ ṣe pé kò lè gbàgbọ́. God wants you to believe. Ọlọ́run kan fẹ́ ká gbàgbọ́ ó fẹ́ pé ká ẹ lọ gbàgbọ́ ẹ ká gbàgbọ́ mi rí kankan o ẹ̀yẹ gbàgbọ́ mi rí kankan o bọ́ọ̀lù ṣe fẹ́ ṣe kọ́ fún wa yẹn ó fẹ́ gbàgbọ́ ọ̀run àkàdé ṣe kankan kéèyàn lè gbàgbọ́. God does something sometimes to be so that you can believe. That you may believe. That's why the book of John stand on. That the book of John, the title, you go and look at the scripture of the book of John, that was written so that we may believe. The book of John. That's the purpose of it. Everything have a title. But that book of John, it was telling us body. The book tells us to believe. So that we can see the hand of Jesus. Wọ́n náà kò lè gbàgbọ́ lónìí pé Jésù lè ṣe é. Wọ́n pé ìyẹn ọ̀pọ̀lọpọ̀ Jésù àṣefẹ́ lóní láti máa sọ sítórì ìwé létà o. Ìyẹn kìíní ẹ̀ka ọ̀bọ̀sẹ̀ ṣùgbọ́n ó kú ẹ̀kọ́ Ọlọ́run lọ́dọ̀ ìdájọ́. Lórúkọ Jésù mo gbàdúrà ẹ lè gbàgbọ́ ohun tẹ́ bá kọ́rọ̀ kò yanjú ẹ̀. Wọ́n tó ní ká béèrè pé a ò gbà jẹ́ kí àwọn èèyàn yìí kó rí gbà. Jẹ́ kí ọ̀nà àbáyọ kó là. Gbogbo alágbá tó wá dúró. Gbogbo alágbára tó dúró bó ṣe gbàdúrà tó láyé gbogbo alágbára tó jókòó gbà níṣẹ́ òǹtàn rẹ̀ ń bí ilé yìí ní orúkọ Jésù nínú ìbínú rẹ̀ Ọlọ́run kọlù alágbára tó dúró tó lóun ní gbà alágbára tó dúró lórí iṣẹ́ wa ètò olóòlù ayé wa tó dúró náà wà pé àníṣẹ́ kò sí bó ṣe lè ṣe rọ́ ni àwọn máa bí o ní orúkọ Jésù Ọlọ́run kó tú wọn ká o Olúwa kó tú wọn ká Olúwa kó tú wọn ká gbogbo ogun tó bá ọ jáde kó padà ṣàmì dáadáa gbogbo ogun tó bá ọ jáde kó padà lórúkọ Jésù gbogbo ogun tó bá ọ jáde kó padà gbogbo ogun tó bá ìrìn àjò jáde gbogbo ogun tó wù ọ́ ní orúkọ Jésù kó padà kó padà kó padà gbogbo tó fún ọ̀tá ẹ̀ lágbára lórí ayé wa lónìí kó bàjẹ́
Gbogbo tó fún ọ̀tá wa lágbára lónìí lórí ayé wa kó bàjẹ́. Gbogbo tó fún ọ̀tá lágbára lórí ayé wa lónìí kó bàjẹ́. Ẹ̀jẹ̀ Jésù bàbá náà jẹ́. Ẹ̀jẹ̀ Jésù bàbá náà jẹ́ asán. Àrí àánú gbà. Àánú yóò fẹ́ gbà. Ohun tó ń fẹ́ kọ́ lọ kó fún ọ. Ohun tá a bèrè kọ́ la rí ìgbàsẹ̀. Ìgbàsẹ̀ àdúrà tẹ gbà lónìí kẹrin lónìí. Tójò bá rọ̀ ìyá mọ̀ kó jò rọ̀. Lórúkọ Jésù ó yá kí pàṣẹ àdúrà ìkẹrin lónìí ojú òní tì yín bẹ́ẹ̀ láti rí gbogbo àdúrà fún gbẹ̀ntẹ́ iṣẹ́ àbúrò yìí mo ti rí mi ní out of it ṣùgbọ́n èwo tó ṣe ń ṣe mo lẹ́nìkan mo ní I don't know I mistakenly get to that page of that person and I saw it lórúkọ Jésù àpẹni iṣẹ́ àkiri lórúkọ Jésù ó yẹ rí àánú gbà lórúkọ Ọlọ́run kó gbé iṣẹ́ rẹ̀ sókè ojú òní tì yín gbogbo ọ̀nà lórúkọ Jésù tẹ́sípà I'm in support of this ministry. Lórúkọ Jésù ẹ̀rọ àánú gbà. Ọlọ́run tó rán mi níṣẹ́ o tó fẹ́ kó lò tọ́ ni. Lórúkọ jẹ́ ká àánú gbà. Bá mi yọjú sí wọn. Bá mi yọjú sí ilé wọn. Yọjú sí ọ̀nà wọn. Ìwọ ọba arúgbó ọjọ́ yẹn bá mi yọjú sí wọn. Gbogbo àwọn yẹn bá mi yọjú sí wọn. Bá pé iṣẹ́ rẹ̀ rè Olódùmarè bá mi yọjú sí wọn. Bá mi yọjú sí wọn. Yọjú nú àánú. Yọjú nú ògùn. Lórúkọ Jésù gbogbo tó ti dàrú bá mi tún ṣe. Jẹ́ ká rí ìpàṣẹ àdúrà yìí. Jẹ́ ká rí ògo náà lò. Bẹ́ẹ̀ ni ó sì rí láì lórúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 lórúkọ Jésù hallelujah praise the Lord. Ẹ ká fi sọ́kà pé our prayer start on Monday but we start the fasting it's 2 sections àdúrà àti ṣòro so I don't say ẹgbà àwọn ìdájọ́ báyìí ọ̀bẹ àfúnfún already ni I don't know hallelujah ṣẹṣà àwọn èmi àtọ́nà bá sọ specifically pé bàwẹ́ má jẹun o máa sọ bàbá pé máa fi kankan kan ní èmi ọmọ fúnfún máa fi kankan ní that's what I believe in till hallelujah hallelujah so mi ìmọ̀lẹ̀ tó yẹ sọ fún ṣùgbọ́n you know your capacity ẹlòmíràn ojú làárọ̀ aago mẹ́fà ọ̀dọ̀ aago mẹ́sàn-án lọ bí búrẹ́dì ẹ̀ àánú dédé rẹ̀ ni hallelujah but you know that you seek the main purpose of fasting is just you set yourself apart and in your mind is the mind remember fasting is the things of the mind ẹlòmíràn máa jẹun láàárọ̀ dálẹ́ so but when you set the mind now is the things of fasting is the things of the mind truly the food is not there but it's things of the mind. Hallelujah. It's the tone of the mind. But once you say you are fasting now, hallelujah. But once you set that mind to it, it's another thing again. So it's things of the mind, begins of the things of the mind. And I know that Lord, as you tune your mind to God, I'm seeking your face. For God to take every hand of suffering. Ó ti ṣe kan lórí o. Bàkúrà tó ń gbàgbà fi àṣẹ gbà àwọn ẹ̀ka máa gbà títà ìwọ fi kún ni. Hallelujah. I know it's for some. And also I'm looking at Psalm 75. Hold on to that word. Psalm 75. I mentioned that one thing, 73. There's one thing, look at your age. The Lord will set you free in the name of Jesus. You shall be free in Jesus' name. Àánú yóò bá ọ pàdé. Orí ọ̀fẹ́ yóò dájú. Wọ́n tó yẹ pé oṣù tó ń bọ̀ lọ́jọ́ ìbí rẹ̀ kéèkì ò ní bàjẹ́ sọ̀sọ̀ àbídá wọ́n jẹ́ pé oṣù tó ń bọ̀ ló máa gé kéèkì yẹn ò ní dànù Sátánì ò ní tọ́ ọmọ kéèkì tó yẹ kó gé yẹn lórúkọ Jésù Sátánì ò ní bá kéèkì yẹn jẹ́ o kò ní bàjẹ́ kò ní kéèkì yẹn dànù mọ́ Ọlọ́run bẹ́ẹ̀ ni ó sì rí láì lórúkọ Jésù gbọ́ wa àmín àmín kọ́lọ́run kó yọ omi ẹ̀sìn kó gbàdúrà fún gbẹ́rẹ́ tó ń wọ́ ọmọ lórúkọ Jésù ẹ̀rọ rí ọmọ bí gbogbo tó nílò láti bímọ ọkọ ni aya ni lórúkọ Ọlọ́run kó yànda fún ọ gbogbo tó nílò láti bímọ ìwòsàn ní àgọ́ ara ní lórúkọ Jésù mo ní kọ́lọ́run kó yànda fún ọ lórúkọ Jésù mo ní kó yànda fún ọ o ti rò pé o fẹ́ bímọ lọ́ọ̀rì bí o ti sọ pé kò sẹ́ńkẹ́ni tí ó yàgànú léwu torí pé o ti wọnú lé Jésù wá a ti forúkọ rẹ̀ pè ọ́ lórúkọ Jésù ògbọ́n yàgàn bọ́ọ̀lù Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ ó ní kò sẹ́ńkẹ́ni tí ó yàgànú lé tòun Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ ní gbogbo tó ti ọ̀ jáde bẹ̀ lórúkọ Ọlọ́run kó dá ọ padà súnlé ìmọ́lẹ̀ ayé rẹ kó tàn lórí ọmọ ìbí o mo ní kó lórí ọmọ ìgbẹ́jọ́ mo ní kó lórí ọmọ ìbí ó ti wù ọ́ èmi náà fẹ́ bímọ afẹ́ tí ò bá wù kó ń ṣẹ̀ṣẹ̀ bá mi fẹ́ bímọ it's okay no problem bíbélì sọ pé àwọn tí mo fẹ́ dáàdì kan dúró
ṣùgbọ́n tó ti wù ọ́ náà pípa ó wù èmi náà kì í bímọ má jẹ̀mú Ọlọ́run ni pé kò lọ rí bí lórúkọ Jésù ṣe orí ọ̀fẹ́ kan náà fi bí ìwọ orí ọ̀fẹ́ tó gbé ọ jáde tó fi rí ìwọ náà bí láyé ó yá orí ọ̀fẹ́ náà kó bà lé ẹ lórúkọ Jésù lórí tiẹ̀ bí 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 gbogbo àgbà tí ń dá ògo ìdó kọ́lọ́run kó bà á jẹ́ lórí tiẹ̀ bí lórí tiẹ̀ bí àgọ́ ara rẹ kó bà yánu yìí ó tó nílò kó tọ̀ ọ́ wá ó tó nílò kó tọ̀ ọ́ wá ó tó nílò kó tọ̀ ọ́ wá ó tọ̀ ọ́ wá ó tọ̀ ọ́ wá ó tọ̀ ọ́ wá gbogbo lẹ́yìn tá a ti bí Olódùmarè kò ní kú lórúkọ Jésù kan yé no emergency kan yé lórúkọ Jésù kan yé bẹ́ẹ̀ ni ó sì rí báyìí lórúkọ Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù hallelujah. Thank you for being here. God bless you. See you again on Monday. We have in the morning, Monday, but midnight, and that midnight will be your 12. That 12, you look at your time. By the one in Europe, TV, Nigeria. I will look at the time very well. So I don't know what time in there. I think it's still 5 hours. I will look at the time and see. If I somehow at 7D, I'll go me now. I mean, 5 hours different, right? 5 hours, so it should be around 7. It'll be 5 hours, should be around 7. It's going to be at your midnight. It should be around 7 here. So that's why I'm buying back at the 7. We went to one Europe to Nigeria. So Pastor, just short prayer. Hallelujah. And you will see what is going to happen at that midnight. Hallelujah. They shall be liberty. You pray in the morning, you come at midnight. Hold on to Psalm 75. I know the Lord will go do great things in your life. Thank you for being here, Papa.